my tea ìwé lè má ti ń ṣú lọ ẹ sì jókòó kábíyèsí. olórí ọkàn rẹ balẹ̀ torí òòsà ránṣẹ́ kò dojú tì mí rí ọdọọdún sì la máa ń bọ̀ sísì máa gbà mo sì mọ̀ pé lọ́dún yìí yóò gbà tẹ́lẹ̀ iná ìlú wà á túbà ìlú ó túṣẹ́ wo ọdún tá a ṣe lọ́la ọmọ ọkàn sí i ọdún yìí wà á dùn ló tún láàrin ẹni tẹ́lẹ̀ lọ. ṣèkà kábíyèsí ń ju àwọn ọjọ́ kan gbàgede lọ́la. olórí sọ́ọ̀bù ẹ̀gbọ́n ti dàgbà àgbẹ̀ náà sọ̀rọ̀ bí èwe ọmọ ìjòjò má dojú tì mí. kábíyèsí òun bẹ lára yín. ẹ̀yin alálẹ̀ a tún ti dé lọ́dún yìí ohun tẹ́ ẹ béèrè la tún ní ká wá fún yín gẹ́gẹ́ bá a ṣe máa ń fún yín lọ́dọọdún ẹ̀yin alálẹ̀ lẹ̀ tọdún ìtúnì ẹni a ṣe bí a ṣe máa ń ṣe kó lè bá àríbí ti rí náà ni òrìṣà ìwáṣẹ̀ òrìṣà ìránṣẹ́ ìwọ ni mo fẹ́ pè ohun ètùtù rẹ ní ó ní tá a bá pe òkú ní pópó alàyè nínà òrìṣà ìránṣẹ́ o òrìṣà ìránṣẹ́ o ìgbà àkọ́kọ́ rẹ ní òrìṣà ìránṣẹ́ o tí n bá wá pè ọ́ ní ìgbà kẹta tó o bá jẹ́ mi a jẹ́ pé o di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ bẹ́ẹ̀ ni o di àgùntàn jẹ̀nàjẹ̀nà wàá gbọ́ o tó o bá ti wá jẹ́ ọmọ pé ọdún ìtún lọ nìyẹn òrìṣà ìránṣẹ́ o. ọ̀kàrẹ̀ wo olùwọ̀ rẹ bá a ṣe máa ń fún ọ lọ́dọọdún òun náà látúmúdé yìí wo olójú o máa mú nǹkan rẹ lọ máa mú lọ máa mú lọ máa mú lọ. Ọ̀kàrẹ̀ ẹ̀yin ìyá mo fi yọ̀ ní o mo fi lè yẹn ẹ ṣe ẹ wò ó lọ́dún tó ń bọ̀ yóò tún jẹ́rè lọ. ẹ̀yin aráàlú yé o ẹ̀yin ọmọ ìlú yé o ẹ̀yin olóyè ìlú yé o. ẹ wo bí wọn bá gẹ sínú mi kò ní kọsẹ̀ kábíyèsí ní kí n mọ̀ kí yín wọ́n lẹ ṣeun o wọ́n lẹ kú dìde wọ́n ní ọdún yìí tẹ̀mí náà ó tún jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní ọdún òòṣà ìránṣẹ́ tá a ṣe yìí wọ́n ní ìgbà ilé wa yóò mọ̀ lé sí i àwo ilé wa yóò mọ̀ lé sí i wọ́n wá ní aláboyún wa wọ́n mọ̀ bí wẹ́rẹ́ ní wọ́n ní àgàn ilé wa báyìí ọmọ ọ̀tọ̀ wa làbóṣù kábíyèsí ẹ ṣé o ẹ ṣé o. nígbà tá a ti bò ṣà tó ṣà ti gbà àdúrà wa ti gbà nù àbí kábíyèsí. gbogbo aráàlú yé o. ẹ mọ̀ fún ọdún ẹ fún yèdú o. sọdúnmọ́dún la wà sọdúnmọ́dún. ẹ fún ọmọ ké bí eku. ẹyẹ ọmọ ké bí ẹyẹ. ọmọ èèyàn ọmọ fọn bí ọmọ èèyàn. ẹ̀yin náà wà gbà wípé ọdún yìí tún dùn kọjá títì tá a ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlẹ́yìn náà gbà. nígbà tó jẹ́ pé àwọn abọ rẹ̀ wọ́n ní àwọn ti bọ́ àbí abọ rẹ̀ kí ló wí. kábíyèsí ọdún yìí ti dùn tẹ̀mí ò tún dùn jù báyìí lọ ẹ wo àwọn alálẹ̀ ìlú ti fún wa ṣe a ti bọ́n tó yá bọ́ kódà ẹja mọ bẹ́tò lọ kò sí rárá. ó tún gbàjú ti tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ni yóò dáa fún abọ rẹ̀ gẹ́gẹ́ bó sì gbogbo yín ṣe wá mọ̀ pé lọ́dọọdún èmi náà máa ń ṣètò àwọn nǹkan kan fún gbogbo yín mo ti ṣe jíjẹ mímu ọ̀nbẹ lágbàlá tẹ́ bá tó wà lọlé wọn tó wá fún yín ní nǹkan kan kẹ́kẹ́ bí ti. gẹ́gẹ́ bí kábíyèsí ṣe á sọ̀rọ̀ bá torí inú mi ń dùn o ká mọ̀ parọ́ o ẹgbẹ́ ni àbẹ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ ni àbẹ́ ẹgbẹ́ ni muso 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 ẹgbẹ́ ni ọ̀làlà ìwọ làwọ̀ ọbẹ̀ o ọ̀làlà ìwọ làwọ̀ ọbẹ̀ ọ̀làlà ìwọ làwọ̀ ọbẹ̀ o ọ̀làlà ìwọ làwọ̀ ọbẹ̀ aṣọ́dún ọdún èyí náà o ká
aṣọdún ọdún èyí náà àwa ó ṣe tẹ̀mí o ọ̀làlà ìwọ làwọ̀ bẹ́ẹ̀ ọ̀làlà ìwọ làwọ̀ bẹ́ẹ̀ o ọ̀làlà ìwọ làwọ̀ bẹ́ẹ̀ aṣọdún ọdún èyí náà o àwa ó ṣe tẹ̀mí o ọ̀làlà ìwọ làwọ̀ bẹ́ẹ̀. nítorí náà ẹgbẹ́ mo ṣe sọ fún yín Jésù Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ rẹ̀ èyí ni wípé Jésù yìí ó dùn jò yín lọ á wù mí kí á túbọ̀ jẹ́ kí a súnmọ́ Ọlọ́run yìí tó bẹ́ẹ̀ tí a fi lè jẹ́ kí ìgbé ayé wa kó túbọ̀ máa yí padà sí tẹ́ bá ṣàkíyèsí ẹ wo àyíntì mi báyìí ẹ rí i pé ìfarahàn Kristi ó wọ̀n náà ayé wọn ẹ rí i pé nígbà tí wọ́n kọ́kọ́ darapọ̀ mọ́ wa ẹ rí wọ́n ṣe máa ń ya gèlè wọn ṣùgbọ́n nísìnyí ẹ wò ó gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ojú ìṣe gúnrégé ẹ wò ó àyíntì mi ẹ ní sọnù níjọba ọ̀run àní wá ní tì gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ á tó bí irú ẹ̀yìn báyìí á tó bí ẹ̀mẹ́rin tẹ́ ti ń bá wa bọ̀ nínú ìpàdé yìí mo sì rí pé ẹ̀yin náà rí ìṣàánú Ọlọ́run lórí iṣẹ́ yín àti inú ìgbésí ayé yín pàápàá ìyẹn ni wípé Jésù yìí òun nìkan ní ọ̀nà òtítọ́ àti ìyè kò sọ́nà tó lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ Jésù Kristi Olúwa tó olùgbàlà wa ẹni tí ó kú tá a sì sìn òun náà ló sì jíǹde kúrò nínú ìsà òkú nítorí náà a gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run dáadáa kí ayé wa balẹ̀ nítumọ̀ òun ló ṣe wí nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 ó wí pé bí èyí ni Ọlọ́run ṣe fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa wípé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó ba lè ní ìyè àìnípẹ̀kun nítorí náà ọmọọba Adéyẹmí àbí ṣé mo gbà ẹ ṣe ẹ wò ó inú mi dùn nígbà tí mo rí gẹ́gẹ́ bí ọmọọba láti darapọ̀ mọ́ wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọọba ló wà tó yẹ pé kí wọ́n da gbogbo nǹkan rú kí ìlú ṣàmà ṣe gbogbo kí wọ́n máa fọlájiyọ̀ ṣùgbọ́n mo rí pé ẹwà Ọlọ́run ó wọ̀nà ayé yín lágbára Ọlọ́run àní fi ń ṣàwátì rárá o àṣekọ́ ẹ sọ wípé àmín ní ìdáhùn àdúrà ẹ ṣe ẹ túbọ̀ jẹ́ ká máa súnmọ́ Ọlọ́run sí àìtí mi ẹ̀yin kọ́ ni arábìnrin Abẹ́bí ẹ wo ẹ ṣí gan sísítà Abẹ́bí ẹ jẹ́ ká túbọ̀ súnmọ́ Ọlọ́run mo rí pé ẹ jẹ́ ojú tuntun láàrin wa ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wá bàbá ṣe ń súnmọ́ Ọlọ́run yìí sí ní ojú rẹ̀ a máa yé wa. àánú ẹ mọ́ àti ẹni tí kábíyèsí ń wí òótọ́ ni o ti wá sùn tẹkùn báyìí o kò yà wá nígbà tó wọ́n yín ọgbà tó ọba ṣe. Balógun ọ̀rí mi yàn yín. orí iṣẹ́ bàbá rẹ náà nìyẹn. bọ́bá wa gàn ló tún gàn ta ni ó máa bàjẹ́ o. tó yá wọ́n yan. alàgbà Balógun ọmọ ọkọ wọn Balógun. ibi ní ìmọ̀ tí ń rù jù lára yín bẹ́ẹ̀ lẹ sì mọ̀ pé Adéyẹmí bẹ lára wọn. kábíyèsí kábíyèsí ẹ wojú mi ẹ bá sì jèbù rẹ. bàbá mo ti ṣe bẹ́ẹ̀ ṣe ní ṣe o. ta ni wọ́ ṣé ìwọ ni wọ́n sọ pé o sọ̀sọ̀kúsọ kiri. kábíyèsí Jeremiah ló kọ mi iye sọ̀sọ̀kúsọ ìrere Jésù Kristi Olúwa wa mo sì mú wá Jésù táwọn sọ ìhòòhùn lọ́ba àwọn ọba Olúwa àwọn olúwa. dáadáa sọ́hún ta ni ọba àwọn ọba wo wọ́n lòun sọ wórówóró kiri náà ó tún wá tó sọ́wájú mi. kábíyèsí ẹ wò nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1 ó sọ wípé ní àti kọ́kọ́ ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà Jésù Kristi yìí ó ti wà láti kọ́kọ́ ṣe kódà ó ju àwọn ńlá baba yín lọ. bàbá ńlá.
rí pẹ́ ti pààyàn ni alàgbà Jeremáyà ni ìrere Jésù Kristi ló mú wá ó ń sọ̀rọ̀ báyé ráyé fún wa ní bá mi. ó ti wá yé mi gbáà wípé bí kúlé ò bá pa ni ojú ò lè pa ni wọn náà wà lára àwọn ọ̀tá mi. Balógun ẹ dá sí i. olóyè kókó ń sọ̀rọ̀ ni. Adéyẹmí. olórí. bàbá o ẹlẹ orí inú. Ọ̀dẹ́bọ̀rù méje a ó máa fi wérogun láyé àrẹ̀sà mọ̀dẹ́bọ̀rù mẹ́fà a ó máa fi wérogun. Kí ló ló kọ tárákùnrin ìdálò ìrántí mọ́ jẹ́ ló kọ́kọ́ mi láyé àkàndé. Yeah! 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 kábíyèsí o àwọn ìlú rán mi sí àwọn ìlú rán mi sí ẹni wọn sọ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àtọ́bá kan kò ségun ó là pé ń jẹ pẹ̀ torí àwọn ṣe rán mi sí ẹ̀yin náà mọ̀ kọ́ta ń kojú nínú ìlú wa yìí pé eku ò ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ torí àwọn ṣe rán mi sí a sì ti mọ ohun ètùtù o kí ló ohun ètùtù ohun ètùtù náà ni pé kẹ́ ẹ ṣe bí ọkùnrin kẹ́ ẹ ṣe bí àwọn abáyín ṣe ń ṣe kí n ṣe bí ọkùnrin kí n ṣe báwọn bàbá mi ṣe ń ṣe kábíyèsí orí iná ẹ̀yin ìlú mòye tẹ́ ẹ mọ̀ mi lánàá kó tó dóni èmi ẹ gbà. tó bá jẹ́ pé bí àwọn bàbá mi ṣe ń ṣe bẹ́ẹ̀ ni mo ti gbọ́dọ̀ ṣe tí ìlú ò fi túbà tí ìlú ò túṣẹ kò burú a jẹ́ pé ń ṣe bí ọkùnrin ni mí.
akọni ṣe bẹ́ẹ̀ akọni lọ akọni ṣe báwọn bàbá rẹ̀ ṣe ń ṣe Elédùmarè a máa ń bẹ̀ ọ́ jẹ́ kí kú máa ké bí eku kẹ́yẹ máa fọ̀n bí ẹyẹ ká má rí kú ọmọdé ká má rí kú àgbà mọ́nù ìlú wa yìí kábíyèsí. ṣé wípé bàbá mi ó dájú nígbà tí ó wà ní orí oyè bẹ́ẹ̀ ni kódà ẹ̀mí nǹkan kan ò jọ ní ojú bàbá ní wá ní ká ṣe sí ọ̀rọ̀ ìránṣẹ́ ikú tó wọnú ìlú wa wá ṣẹ́yìn ò ṣe bí àwọn bàbá yín ṣe ń ṣe ni bòrìṣà ránṣẹ́ ni bàbá àtìgbà tí mo ti gbẹ̀sìn yìí láàyè nínú ayé mi ò lè sin òrìṣà mọ́ tàbí kí n rúbọ kankan sídìí òrìṣà kankan fún di èyí àwọn òjòyè ń bọ̀ wọ́n ń bọ̀ bàbá ń bọ̀. ibi tá a bí adé yìí o òrìṣà ránṣẹ́ gẹ́gẹ́ bí àwọn aráàlú yè bí wọ́n ṣe máa ń bọ́ lọ́dọọdún ohun ètùtù rẹ̀ rèé o wọ́n ní tágbára àwọn kánò bọ́wọ́ eku bá ṣe mọ ní ṣe fi bọ́jú o tí n bá ti pè ọ́ báyìí kó o jáde wá ní wéréwéré kó o wá ní wàrà ṣèṣà òrìṣà ránṣẹ́ o aláwọ̀kọ́ rẹ nu kó o jáde kó o wá wéréwéré kó o jáde wá ní wàrà ṣèṣà òrìṣà ránṣẹ́ o ó dẹ̀ kejì tabako fún ní kókó alààyè ní dáhùn òrìṣà ránṣẹ́ o òrìṣà ránṣẹ́ káàbọ̀ rìn gẹ́gẹ́ bí àwọn aráàlú yè wọ́n ṣe máa ń bọ́ lọ́dọọdún ohun ètùtù rẹ̀ rèé o ó yá gbà 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 náà mi. Kò rí bẹ́ẹ̀ òrìṣà ìránṣẹ́ ikú kò kí ń gbẹ́bọ mìíràn odidi èèyàn náà ló máa ń gbà odidi èèyàn ló máa ń gbà bàbá ẹ wo èmi ò lè fi odidi èèyàn rúbọ mọ́ mi ò lè fi odidi èèyàn rúbọ mọ́ ó sọ sí mi lẹ́nu ó bu iyọ̀ sí i. wọ́n pé pàdé lónìí wò wá sí nǹkan bí ẹ̀yin ìlú mòye gbogbo yín pátá mo kí. kábíyèsí aláṣẹ ọkọ ìlú mo yíká ọ̀sùn mo sún yíká òsì mo wólẹ̀ forí adé kábíyèsí lórí ọ̀rọ̀ ìlú yìí òun la ṣe wá báwọn èèyàn bọ́n ṣe fò sánlẹ̀ tí wọ́n kú lọ́tún tí wọ́n kú lósì kí gan la fẹ́ ṣe sí. ẹ wò kábíyèsí o kábíyèsí yorùbá bọ̀ wọ́n ní òrìṣà kò lè gbè mí fèmí lẹ̀ bí mo ṣe wà kábíyèsí ẹ fọlọ́run tí ò dá yín lóhùn sílẹ̀ kẹ́ jẹ́ kí a bá wọn onílẹ̀ léèrè. panu ẹ mọ́ ọ̀tún mímba gbàlagbà ni ọ́ ẹ wo ìwé mímọ́ sọ wípé èmi yóò mọ òtítọ́ sì sọ mí di òmìnira ẹ wo tó bá jẹ́ lórí ọ̀rọ̀ yìí
lẹ fi wá sáàfin. kábíyèsí o kábíyèsí o kábíyèsí kí ni tani. kábíyèsí ẹ wò bá ṣe ká ló jíṣẹ́ tẹ̀lé wa òkú àrẹ̀mọ òun la bá lẹ́bàá ọ̀nà. ọmọ kan ṣoṣo tí mo ní ayé sì wù sùnsùn wọn kàn mí lẹ́yìn ọ̀kan ta mo fẹ́ ro tèmi fún ó dáa kò sí wàhálà. Jésù ẹ ṣé òye ọba láyọ̀ ẹ ṣé bàbá àfúnni máa sìn regún ọba sọ̀rọ̀ máa yẹ abánimúlẹ̀ má dání ọba láyọ̀ ẹ ṣé ọba kábíyèsí Elédùmarè ọba tó tó bí aró rẹrẹ bí oṣù. bíbíná bá kú àfẹrúbojú bọ́gẹ̀dẹ̀ kú àfọmọ rẹ̀ rọ́pò ọmọ kan ṣoṣo tí mo bí ti fi mí sílẹ̀ lọ mi wá rọ́mọ gbẹ̀yìn mi ó mà ṣe o. kábíyèsí Elédùmarè ọba tí ó ń fọba jẹ ọba tí ó bá lórí ọba tó bá lórí ohun gbogbo kábíyèsí ọba tó tóbi aró ọba rẹrẹ bí òsùn òbìrìkìtì ọba tó ń pọjọ́ ikú dà òbìrìkòtò ọba tó mú ní mọ̀lá ọmọ tó yẹ kó gbẹ̀yìn mi lẹ́yìn tí n bá di yẹ̀pẹ̀ ó fò sánlẹ̀ ó kún sójú mi. arákùnrin nítorí ìránṣẹ́ ọlọ́run ọ̀gá ògo lèmi ṣe. ìwọ tí ṣe akíkanjú ọba ìdánwò gbàgbọ́ ráńpẹ́ lásán sì lè jẹ́ fún ọ. ṣùgbọ́n jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó rinlẹ̀ nínú olúwa kí o sì kún fún àdúrà gidigidi. rántí o àdúrà gidigidi kí ìgbàgbọ́ rẹ kí ó sì rinlẹ̀. ìgbàgbọ́ mi kó rinlẹ̀ kí n sì máa gba àdúrà gidigidi tó bá rí bẹ́ẹ̀ ó ti di ṣíṣe. ẹ wo bàbá ẹ rà mí kalẹ̀ mo tún ti dé báwọn èèyàn ń fò sánlẹ̀ tí wọ́n kú lọ́tún tí kú pa wọ́n lọ́sì nínú ìlú wa yìí kò tẹ́ mi lọ́rùn bàbá ẹ fún mi lóògùn bàbá wo tó bá rí bẹ́ẹ̀
ó tún kú mọ́ ó ju ayé ni ń bọ̀ ó yá gbà owó ẹyọ yìí kí o gbé mi bí a ṣe bí ọkùnrin ó ti dò sábàún ìwọ̀n bá ń bú ọ kó o máa bú tiẹ̀ padà bàbá tó dá yín lójú pé yóò ṣiṣẹ́ kí ló fi mí pè èmi gúdúgúdú abẹ́yìn jákànjákàn ọ̀gbà mi gbọ́ ń bọ̀ ọ́ ríran ò lónìí. Fátúnmí Fáṣẹ́wà ẹ̀bọ́n yàyìn à ń bọ̀ bàbá à ń bọ̀. Ó yá ẹ̀yin méjèèjì ó yá ẹgbà ó yá ẹ lọ́mì ẹ kárí èèyàn mọ̀ kárí. Ó yá ìwọ gbà ń tiẹ̀ gbà ìbọn yìí ó mọ̀ pé mo lóògùn lónìí. Ó yá rọ wọn bá jiná tù ṣé pé dánwò ló bí ọ̀kẹ́rẹ́ dání ọ̀rọ̀ wọn bá jiná tù. Fátúnmí Fáṣẹ́wà ẹ dìde mo fọwọ́ ara mi síra mi ogun Fátúnmí Fáṣẹ́wà ẹ̀yin ayé ẹ̀ ń wò mí ràn ni ẹ̀yin òòsà ẹ̀ máa ń wò mí ràn ẹ̀ dìde ẹ̀yin ọmọ mi ẹ̀ dìde. Balógun dábàrà wa sòtọ́ ọ̀rọ̀ Balógun bó wa ni a ti fẹ́ ṣe ọ̀rọ̀ ìránṣẹ́ ikú tó wà nílùú wa yìí tó rẹ́rù ń bè mí o èmi ò sápò lò padà ẹ̀rù bí báwo ẹ̀rù òbodò tèmi èmi Balógun eégún jọbí aláyàbí òkè táǹgàn ìránṣẹ́ ikú tání níwájú èmi Balógun mo tiẹ̀ fẹ́ rí ká fojú kanjú ká tún jọ ní gbólóhùn ẹ̀rù bíi báwo. Oró ẹ̀ta rẹ̀ níbo. Ó jẹ́ dìde lẹ́ǹtì Balógun ẹnu lásán ló ní ìwọ àti kò mọ̀ dànù mẹ́ńbó ló pàránṣẹ́ kú ni. Padà wòmí ẹ̀rù bà mí rárá ẹ̀rù òbodò tèmi èmi lọ máa gbára wá sí ni bẹ́ẹ̀ tí ẹ rí alágbára bẹ́ẹ̀ dájà máa lóye. Days of rescue, days of trouble, and days of trouble, days of rescue. The queen and two maidens heading to somewhere. Where are they going and what are they up to? Olórí, ẹ fọkàn yín balẹ̀. Àti èyí tẹ́ rán mi àti èyí tẹ́ rán mi ń jẹ́ sẹ́yìn olórí olórí ẹ wọlé wá bá mi ẹ ránṣẹ́ pè mí olórí iṣẹ́ ti di ṣíṣe. o ṣeun olúwawo o kú ọ̀rọ̀ ìlú ìwọ fọkànbalẹ̀ o ó gbádùn mi tó obì rẹ ó gbó yóò sì yà ọ́ lẹ́nu. tàti wèrè lè kú tẹ́lẹ̀ bábí a máa bá gbẹ́ fún ọmọ rẹ̀ dandan ó ní láti tàti wèrè òrìṣà ìránṣẹ́ o bí n bá pè ọ́ kó máa jẹ́ mi gbèjé mẹ́jọ òrìṣà ìránṣẹ́ o. olúwawo máa wulẹ̀ làágùn jùnà gbogbo ohun tó bá wá òun ló yé mi àwọn ará ìlú yè wọ́n ti tọ́ kánírù mọ́lẹ̀ ó di dandan kọ́ríjà ọ̀ka wọ́n ti tọ́ èmi òrìṣà ránṣẹ́ ó di dandan kí ikú jẹ́ fún wọn. òrìṣà ìránṣẹ́
ó sì jèbù rẹ̀ dákun ó dáná kí ló fẹ́ olúwawo ń fẹ́ nǹkan kan ju wípé odidi èèyàn tí máa ń gbà ìyẹn lọ́dọọdún òun ni kẹ́ máa fi bọ mí tí wọ́n bá wá kọ̀ tí wọ́n láwọn ò bá tún ṣe tó bá rí bẹ́ẹ̀ ìwọ ni ikú kàn ikú bí báwo àlá ni ṣá irú àláwò mo wá láì ó dá. ikú bí báwo. kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kábíyèsí kò gbọ́dọ̀. ẹ wo kábíyèsí ẹ fọkàn yín balẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́sí ìlú àti rí àtúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. ọ̀dà náà ó yá sáwò. kábíyèsí a ti bá àwọn onílẹ̀ léèrè àti bí wọ́n àbí àyànlẹ̀ bẹ́ẹ̀ dandan ni kò yọ ìwọ̀n. ẹ wo odidi èèyàn ni wọ́n ní ká fi bòrìṣà ìránṣẹ́ kódà wọ́n ní kò tún sí wàhálà mọ́ lẹ́yìn tá a bá ti ṣe bẹ́ẹ̀ kábíyèsí àṣẹ la wá gbà lọ́wọ́ yín. mo sọ pé mi ò lè rúbọ fóríṣà kankan tàbí kí n ṣe tutù sídìí òrìṣà tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ yìí lẹ ṣe ń wá n gbọ́dọ̀ kórí ẹ̀ sẹ́yìn láàfin mọ́ n gbọ́dọ̀ rẹ́ sẹ́yìn láàfin mọ́. kábíyèsí yarí o. èèmọ̀ wọlú o. èèmọ̀ màrí o. kábíyèsí yarí o. èèmọ̀ wọlú o. èèmọ̀ màrí o. èèmọ̀ wọlú o. èèmọ̀ màrí o. kábíyèsí adé orí mi apàṣẹ wá bí èyí wípé òrìṣà òkè rọ̀jò ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà ṣomi ṣùrùrù kábíyèsí ọkọ ìlú ẹ jọ̀wọ́ lórí ọ̀rọ̀ ìlú yìí ẹ jẹ́ ká ṣe ohun tí wọ́n ní ká ṣe. ó kárí olórí dandan ni kò yọ kalẹ̀ dandan ni fọkàn rẹ balẹ̀ ń wá nǹkan ṣe sí. kábíyèsí ẹ dákun ẹ tètè bá wa wá nǹkan ṣe sí. ó lè wọlé lọ lórí ń wá nǹkan ṣe sí. ìwọ kìíní ó tún wá mi dáàfin lójúkojú gbẹ́nu ẹ̀ sàn. wo máa palẹ̀rù rẹ mọ́ nítorí wípé ọjọ́ méje òní ló fàyè lẹ̀ lọ. kábíyèsí ẹ wò kan tẹ́ fi ọwọ́ ara yín fà. ẹ wò kábíyèsí àwárí yín ná àrí yín ná. olúwa ṣé ikú ni ọ̀rọ̀ mi wá kàn báyìí ọmọ mi kú ń sọ̀rọ̀ òdì sí ọ bẹ́ẹ̀ ni mo tún dúpẹ́ ni. ó dà olúwa elédùmarè tó bá jẹ́ wípé ìwọ ni mo mọ̀ ìwọ ni mo sìn lótìtọ́ àti ní òdodo wá ṣe ìyanu. arákùnrin gbogbo ìlàkàkà rẹ ni olúwa ti rí wò àdúrà rẹ ti gbà ó sì ti wọnú ilé àṣẹ lọ ààbò tó péye yóò máa dájú lórí ìlú rẹ láti sìn lọ àti títí láéláé wò ṣùgbọ́n òní ni ìṣẹ́gun rẹ ó yá tẹ̀lé mi ká lọ. káàbọ̀ sí dáadáa lóde mo ti ń retí rẹ káàbọ̀ o ọmọ kan ni ọ́ ọ̀rọ̀ rẹ dàbí ẹni tí a fẹ́ sun jẹ tó tún fepo rárá o arákùnrin.
sùn sílẹ̀ kí ikú rọra pọ̀ wọ́ọ́rọ́wọ́. Irọ́ ló pa, èmi kì yóò kú ikú kíkú kankan bí kò ṣe yíyè. Pẹ́nu ẹ mọ́, ó dáná jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ó yá bá ń kojú ẹ̀ méjèèjì. Yé ojú mi o, yé ojú mi o, yé 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 yé. Ọ̀dẹ̀ jẹ́ ń wá wo bí àfọ́jú báwo ló ṣe fẹ́ bá ń jà. Ó yá wá kú máa bọ̀, wá kú jẹ́jẹ́ sáà máa bọ̀. Bíbí sílẹ̀ bíbá ni ó wá kú máa bọ̀. Ó tó gẹ́ ta ni ìwọ. Ìránṣẹ́ Ọlọ́run Elédùmarè ọ̀gá ògo ni èmi ń ṣe. Kí wá ń tèmi tirẹ̀. Mo wá ní orúkọ Ọlọ́run láti sọ gbogbo agbára rẹ di asán. Ẹ bá mi lákọ̀. Wo agbára bàyọ lórúkọ Olúwa. Olúwa ti fi agbára dè mí ní àmùrè ó sì mú ọ̀nà mi pé kẹ́nu ẹ dákẹ́ òní lọ́ọ́ kú. Rárá o, ìwé mímọ́ sọ pé Olúwa ń bẹ ní ọ̀dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Nítorí náà ni àwọn tí ń ṣe inúnibíni sí mi wọn yóò ṣubú, wọn kì yóò lè borí, ojú yóò tì wọ́n gidigidi. Nítorí pé wọn kì yóò ṣe rere, a kì yóò gbàgbé ìtìjú wọn láéláé. Tó bá rí bẹ́ẹ̀ mo pa á láṣẹ lórúkọ Elédùmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run wípé kí gbogbo agbára rẹ kó di ìgbàgbé lórúkọ Jésù. My viewers at home, my daddy, my mommy, my sisters, my brothers, my cousins, my nephews, including my younger ones, I appreciate you all. Have you seen that short drama? Ìgbàgbọ́ ó dára púpọ̀. It is ìgbàgbọ́ ló mú kí ọba yẹn kó má ṣe fi Ọlọ́run sílẹ̀. Ó dá mi lójú tẹ́ bá ní gbàgbọ́ bí kóró mustadi, tẹ́ bá ní kókè ṣídìí òkè adé ṣídìí. And listen, I bless you all as you have watched. May you be highly blessed in the name of Jesus. Yes, my appreciation goes to my spiritual mother, Yadua Momijio Akisanya. I bless you. Ilé àtọ̀nà yín òun náà ò ní dàrú. And my mommy, that's my sweetheart. She has been with me in every time of sorrow. I thank my father also for all his advice. My group members for their support for the process of this group. Pàtẹ́wọ́ fún Jésù. Applause to Almighty God. And again, I also appreciate my boss, Mr. Olayinka, and his good wife for their support also in my work. Now, I bless you. May you be highly favored. Again, I also bless everyone watching us at home. May you be highly favored also. Yes, my appreciation also goes to GND, Uncle Daniel. Dano is my favorite brother. I thank you for your great support for the success of this job. Thank you very much. May you be highly favored. And again, I thank you all. I thank you all. I thank you all. Bless you.